Ìpínlẹ̀ mo kí wa káàbọ̀ sí orí ètò UTME series níbi tí a ti ń ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn iṣẹ́ eléyìí tó ṣeé ṣe kó jáde fún àwọn tó ń gbáradì fún JAMB so tí a dẹ̀ ṣe ń rọ àwọn tó jẹ́ ọmọ láti JSS 3 DSS 3 káwọn náà ṣe kíni o káwọn náà gbìyànjú láti mọ̀ tẹ̀lé wa so pẹ̀lú ògo Ọlọ́run bá ní ọ̀sẹ̀ tó kọjá a parí iṣẹ́ tí a mọ̀ sí set a dẹ̀ gbé àdéhùn pé a mọ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ tó kàn nínú syllabus wa tí a pè ní binary operations ṣùgbọ́n nígbà tí mò ń yẹ àwọn ohun tí wọ́n fẹ́ ká mọ̀ ní binary operation mo rí pé ó ṣe pàtàkì náà ká mọ̀ modular arithmetic yóò máa yà wá lẹ́nu pé modular arithmetic kò sínú àwọn tí wọ́n là kalẹ̀ pé ká mọ̀ fún JAMB ṣùgbọ́n torí pé àwọn iṣẹ́ kan ń bẹ so àbáwọn ìbéèrè kan ń bẹ tó yẹ pé wọ́n lè ní ká lo ìmọ̀ wa fún modular arithmetic láti fi ṣe so ó bùkátà láti gbé yẹ̀wò náà so tàbí torí pé àwọn tó tún tẹ̀lé wa tó yẹ pé àwọn ṣe JAMBite ara àwọn ọmọ JSS 3 gẹ́gẹ́ bá ṣe sọ àwọn ọmọ SS1 SS2 àti SS3 tí wọ́n ń tẹ̀lé ẹ̀kọ́ náà a jẹ́ pé ó ṣe pàtàkì kí a pẹ́ ẹ̀kẹ́ lò lógo Ọlọ́run bá lọ́la a mọ̀ tẹ̀síwájú ní syllabus wa ká mọ́ bínú pé àyàbára so modular arithmetic a ti mọ̀ gbọ́ modular arithmetic tàbí ká ti mọ̀ gbọ́ tá ń pè ní modulo tọ́pìkì tó ṣe pàtàkì nínú ìṣirò ni o gẹ́gẹ́ bá náà ṣe mọ̀ rí so àlàyé eléyìí tí ó jẹ́ òye wa yékéyéké òun náà ni pé tá a bá ṣèrántí dáadáa ní iṣẹ́ eléyìí tá a kọ́kọ́ ṣàlàyé ní ìbẹ̀rẹ̀ kíláàsì ẹ̀rípa ṣàlàyé number based system a dẹ̀ sọ pé níní tá a bá ní number based system bá ti bá kọ nọ́mbà yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ bá s subscript y ṣe ń pa máa sọ pé s base y a ṣàlàyé fún wa pé y yìí òun ni base o tàbí ká pè ní radix àwa ní base kọ̀ọ̀kan òun ló lè ní àwọn nọ́mbà tó lè mọ wà ní sísítẹ́ẹ̀mù yẹn lákòótán náà ni pé tí n bá ń ṣiṣẹ́ ní base k màá ní nọ́mbà láti 0 dérí kíni o lórí k minus 1 a ṣàlàyé fún wa pé kápá bá ń ṣiṣẹ́ ní base 2 tí a mọ̀ sí binary number nọ́mbà méjìlá lè mọ orí lágbọ́n nìyẹn o inú kó jẹ́ 0 tàbí kó jẹ́ 1 a gbọ́dọ̀ ní kíni a gbọ́dọ̀ ní 2 a dẹ̀ sì gbọ́dọ̀ ní nọ́mbà tó ju 2 lọ bó ní tá a bá ń ṣe ní base 5 ńkọ́ a ní nọ́mbà tá a lè mọ ọkọ ní base yẹn kò gbúdọ̀ ju 5 lọ yóò mọ bẹ̀rẹ̀ látòrí 0 yóò dẹ̀ sì mọ ṣe kíni o yóò mọ tán sí 4 ajá sí pé tí n bá ń ṣe ní base 5 mo ní máa ní àwọn nọ́mbà kan tó jẹ́ kíni 0 1 2 3 4 ẹ rí i pé tẹ bá ṣèrántí mo láwọn nọ́mbà yìí àwọn náà ní kíni o àwọn là ń pè ní residues àwọn là ń pè ní residues ẹ wá rí àwọn nọ́mbà tá a kọ yìí 0 1 2 3 4 tá a bá fẹ́ ṣàgbọ́yé wọn ní modular arithmetic tó bá ti jẹ́ pé sẹ́ẹ̀tì kan tá a bá ní sẹ́ẹ̀tì kan àti kọ́ sẹ́ẹ̀tì ní àwọn sẹ́ẹ̀tì ní pé tó kó àwọn ẹ́límẹ́ǹtì tó ẹ́ pé wọ́n jọ ní àwọn nǹkan kan tó pa wọ́n pọ̀ so tó ẹ́ pé nọ́mbà tí mo ní yìí tó wá jẹ́ pé àwọn residue yìí 0 1 2 3 4 so tí integer mi tó bá reduce sí residue yìí lásán màá máa sọ pé mo ń ṣe kíni o mo ṣiṣẹ́ ní modulo 5 so tí bá mo ṣiṣẹ́ ní modulo 5 tàbí ká pé mo ṣiṣẹ́ with modulus 5 mo rò bó ti yẹ wa ẹ pé tẹ bá gbọ́ yé òun náà ní pé kíni tá a bá ń ṣiṣẹ́ ní modulo ó dàbí kọ́ ẹ pé kíni o kí a mọ yípo gẹ́gẹ́ bá ṣàlàyé nínú binary number based system náà pé tí n bá ń ṣe kíni tí n bá fẹ́ mọ ṣòǹkà nọ́mbà ní base 2 àjá sí pé màá máa bẹ̀rẹ̀ pẹ̀lú 0 yóò mọ tán sórí 1 tí n bá tún fẹ́ kà míì náà yóò tún bẹ̀rẹ̀ látòrí 0 yóò tán sórí 1 so irú ìṣirò ìmọ̀ ìṣirò tó mọ́ ń yí kí báwọn òun láàmọ̀ pé ní kíni o láàmọ̀ pé ní modular arithmetic àjá sí pé tí n bá bẹ̀rẹ̀ láti mọ ọkà pé 0 1 2 3 4 ẹ̀yìn ní 5 o ẹ̀sìn tún ní tó pé máa ní 5 yẹn máa tún ṣe kíni o
màá tún bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ padà so ti wá báwọn so tá bá ní àwọn sẹ́ẹ̀tì yìí gẹ́gẹ́ mo ṣe sọ tá bá láwọn sẹ́ẹ̀tì nọ́mbà yìí tó jẹ́ pé integer wa ó dínkù sí àwọn sí kíni o tó dínkù sí àwọn nọ́mbà márùn yìí ajá sí pé máa sọ pé mo ṣe kíni o mo ń ṣe ní modulo 5 mo láwọn nọ́mbà yìí wọn lá máa pè ní kíni o àwọn lá máa pè ní residues káwá lọ mọ nínú àwọn kọ̀ọ̀kan tá a mọ̀ lò òun náà ni pé kíni à ń pè kankan ní modulo gẹ́gẹ́ bí a ṣe ní àwọn operator lóríṣiríṣi pé náà àwọn operator ilé ìta sábà mọ̀ òun náà ni addition a ní subtraction a ní multiplication a ní division modulo operation kan lòun náà ṣùgbọ́n kí ni ṣe operation yẹn kí ni iṣẹ́ tóun ṣe òun náà ni pé kí ni o tá a bá fi nọ́mbà kan divide nọ́mbà kejì kó mọ fún wa ní reminder ajá sí pé a lè sọ pé kí ni modulo ní irinṣẹ́ kan tó jẹ́ pé tá a máa fi sáàrin nọ́mbà méjì tá à ń divide tó yẹ pé yóò máa ṣe kí ni o yóò mọ fún wa ní division yóò mọ fún wa ní reminder tá a bá divide ẹ̀ tán mo rò bó ti wà ní tí mò ń ṣàlàyé lélẹ̀ pé tí bá sọ pé kí ni o 3 divided by 2 ṣe pé 3 divided by 2 yóò mọ fún mi ní kí ni o yóò mọ fún mi ní 1 remainder kí ni o remainder 1 tó bá jẹ́ pé n tí ń wá òun náà ni pé n tí ó mọ ṣẹ́kù change tí mo gbà tí n bá ṣe kí ni tí n bá fi nọ́mbà kan divide nọ́mbà kejì ajá sí pé màá sọ pé kí ni o máa sọ pé modulo nìyẹn so máa pé ní kí ni o modulo ajá sí pé lẹ́yìn 3 yìí o ẹ rí pé nígbà tí mo divide 3 pẹ̀lú 2 kí ni mo ní òun fún mi ní 1 ajá sí pé mo lè sọ pé 3 mi ó mọ ṣe déédéé pẹ̀lú 1 ní modulo 2 so ti yaba yóò mọ ṣe déédéé pẹ̀lú 1 ní modulo 2 bó ni 15 divided by 4 ńkọ́ ẹ rí pé 15 divided by 4 4 mi ò láàmọ rínú 15 ẹ rí pé 3 ni o kí ni ó ṣẹ́kùn lẹ̀ 3 in tó ṣẹ́kùn lẹ̀ òun gangan òun náà ni kí ni òun là ń pè ní modulo so a ti mọ̀ pé 3 ni remainder a máa ní 4 a máa ní 3 remainder 3 so ajá sí pé 15 yìí o yóò mọ dọ́gba pẹ̀lú kí ni o 3 ní modulo 4 so lẹ́ẹ̀kan sí òun náà ni pé modulo òun náà ni pé kí ni o tó bá jẹ́ pé n bá divide nọ́mbà kan pẹ̀lú kejì tó bá jẹ́ pé reminder change tí ó ṣẹ́kùn lẹ̀ òun ni mò ń retí òun là ń pè ní kíni òun là ń pè ní modulo káwá lọ mọ̀ nínú àwọn programming language mìíràn tàbí ká sọ pé modulo yẹn wọ́n lè kọ́ pẹ̀lú mode gẹ́gẹ́ bí mo ṣe kọ́ lókè tí wọ́n bá sọ pé modulo ni o láwọn ìwé mìíràn tàbá tá a bá ń ṣe programming wọ́n máa ń lo percentage fún wọ́n dẹ̀ sì máa ń pè ní kíni wọ́n máa ń pè ní floor division wọ́n máa ń pè ní floor division ìjẹ́ tí eléyẹn bá yé wa tàdẹ̀ ti gbọ́ àlàyé rẹ̀ yé yékéyéké bó wà ní tí n bá sọ pé 76 nǹkan ta ni ó sọ tí 76 yóò jẹ́ fún mi ní mode 5 ẹ má gbàgbé pé tá a bá ní mode 5 àwọn residues tá a mọ̀ ní mode 5 márùn ni wọ́n mọ̀ bẹ̀ látòrí 0 wọ́n dẹ̀ sì mọ̀ sí kíni wọ́n mọ̀ tán sórí 4 àní mọ̀ ní 5 àdẹ̀ sì ní mọ̀ ní nọ́mbà tó ṣe kíni o nọ́mbà tó ju 5 lọ so ajá sí pé 76 mode 5 bíbá yìí náà ni pé kẹ́ẹ̀fì 76 divide the 5 in tó bá jẹ́ sẹ́ńjì yẹn kẹ́ẹ̀kọ́ so 5 mẹ́ò máa rí inú 76 15 ni wọ́n pé tá a bá ní 76 divided by 5 15 remainder 1 ẹ̀yin tó ṣẹ́kùn lẹ́hùn gangan so òun náà ní kí ni modulo wa ajá sí pé ọmọ jẹ́ 1 mode 5 ẹ wá di 75 yìí àti 1 yìí o a máa sọ pé wọ́n ṣe kí ni o wọ́n wà congruent so tí bá wọn torí tẹ́ bá yẹ̀ wọ́n wò fínífíní tàbí tẹ́ bá wo àwọn nọ́mbà yìí dáadáa ẹ rí pé kí ni o reminder kan náà ni wọ́n fún wa tàbá láyé tí mò ń ṣe lélẹ̀ kí ká lè gbọ́ tí mò ń gbìyànjú láti sọ yìí o ká lè gbọ́ tí mò ń gbìyànjú láti sọ yìí ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan ẹ rí pé tí n bá ní 9 gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá dẹ̀ sí ní 7 ẹ rí pé 9 ní mode 2 kí ni 9 ní mode 2 1 ni o pé kí ni ó ṣẹ́kù ńlẹ̀ tí n bá fi 9 divide 2 ẹ rí pé 1 ni ó ṣẹ́kù 7 ní mode 2 náà bákan náà kí ni ó ṣẹ́kù ńlẹ̀ tí n bá fi 7 divide 2 so tiẹ̀ kí ni ó máa ṣe kí ni ó máa kù so òun náà kù 1 ajá sí pé mo lè sọ pé 9 àti 7 so ní mode 2
wọ́n wà congruent tàbí ká sọ pé wọ́n ṣe kí ni o wọ́n wà equivalent síra wọn. Kí ni wá ní àwọn àǹfààní iṣẹ́ yìí pàápàá jùlọ fún àwọn tá a bá fẹ́ ṣe ìṣirò ilé ìwé gíga tí a mọ̀ sí fásitì àbí poli ni o àbí college of education. Nínú àwọn àǹfààní rẹ̀ òun náà ni pé a lè lo modular arithmetic, a lè lò láti fi mọ̀ bóyá kí ni o bóyá equation kan bóyá ó tiẹ̀ ní solution àbí kò tiẹ̀ ní. So a máa ń lò dáadáa púpọ̀ ní number theory. Ẹ ṣe àwọn iṣẹ́ kan tá à ń pè ní number theory. So àwọn kí ni àwọn mọ̀ nípa number. Ẹ mọ́ gbàgbé ẹ pé gbà tí mo ń ṣàlàyé set náà pé kí ni tá bá ní number theory integer nìkan lòun máa ń bá ṣiṣẹ́, integer ní universal set tirẹ̀. Ní modular arithmetic náà nìsín wọ́n máa ń pè ní kí ni arithmetic of integer torí integer nìkan la fi mọ̀ ṣiṣẹ́. So èyí tí mo fẹ́ ṣàlàyé bẹ́ẹ̀ sí ni pé tá bá ní modular arithmetic báyìí ẹ rí pé tí n bá ní integer mi ṣe mọ̀ pé integer mi o a lè pín wọn sí pín nínú ìpín alákọ̀ọ́kọ́ ni pé integer mi lè jẹ́ positive mo dẹ̀ lè ní kí ni o negative integer mo dẹ̀ sì lè ṣe kí ni o mo lè ní 0. Tá bá ní integer àwọn náà ní kí ni nọ́mbà tó kó gbogbo positive number sínú gbogbo negative number sínú àti kí ni àtòdo àwọn là ń pè ní kí ni àwọn là ń pè ní integer. Gẹ́gẹ́ bákan náà mo lè tún tú sí méjì náà ẹ rí i pé mo lè ní even number mo dẹ̀ sì lè ṣe kí ni o mo lè ní odd number. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ even number rẹ o àwọn nọ́mbà tó yẹ pé kí ni o tó yẹ pé 2 lè lọ́nú wọn ẹ rí i pé àwọn lélẹ̀ 2 4 6 8 38. So ó lè jẹ́ positive àti negative o positive negative positive negative plus or minus 10 débi kí ni o ẹ pé tẹ bá ṣàkíyèsí àwọn nọ́mbà yìí àwọn nọ́mbà tí kí ni o àwọn nọ́mbà tí 2 lè lọ́nú wọn ni tí ò ní ṣẹ́kù séńjì lẹ̀. A tún ní odd number a tún lè pín òun náà sí odd number àwọn náà ni ó máa jẹ́ kí ni o bóyá plus or minus 3 plus or minus 5 plus or minus 7 plus or minus 9. So ti kí ni ìtumọ̀ ìwọ̀n ilé òun náà ni pé kí ni o ìpín nọ́mbà nínú mathematics a mọ̀ lò lọ́pọ̀lọpọ̀ ọgbà ẹ rí i pé àwa náà gẹ́gẹ́ bí ọmọnìyàn yàtọ̀ sípa ajọ́mọnìyàn a tún ní àwọn kọ̀ọ̀kan tó ẹ́ pé ó ṣe kí ni o tó jẹ́ yàtọ̀ síra wa mo lè jọ́mọnìyàn nísìn ṣùgbọ́n ọmọnìyàn ni mí mo jọ́mọ Nàìjíríà yàtọ̀ sí pé mo jọ́mọ Nàìjíríà mo tún jẹ́ kí ni o mo tún jẹ́ Yorùbá ẹ rí i pé àwọn kí ni òun ṣe kí ni o òun jẹ́ yàtọ̀ síra wa inú integer náà ó lè jẹ́ even number ó lè jẹ́ odd number kódà a tún ní trivium a lè ní trivium kí ni ìtumọ̀ trivium ni àwọn kí ni o àwọn nọ́mbà tó jẹ́ pé tí 3 bá divide àní mọ ní séńjì ilẹ̀ so ti yà báwọn so tàbá ní 3 odd a lè ní 3 odd náà so 3 odd náà ni pé kí ni o àwọn nọ́mbà tó jẹ́ pé 3 bá divide yóò mọ ṣẹ́kù séńjì ilẹ̀ mo ti yà báwọn so yóò rà àwọn 3 fún sí òun náà ni pé báyà tàbá ní 3 6 9 àwọn 3 fún nìyẹn so àwọn eléyìí bíi 1 2 4 5 àwọn tó jẹ́ pé 3 ò lè lọ́nu wọn àwọn náà ni kí ni o 3 odd ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ ẹ rí pé tá a bá ṣàkíyèsí rẹ̀ even number àti odd number yìí o a ti mọ̀ pé tí n bá divide even number mi ẹ mọ̀ pé pẹ̀lú definition even number ní pé number tó yẹ pé tá a bá divide wọn pẹ̀lú 2 remainder wọn mọ̀ jẹ́ kí ni remainder wọn mọ̀ jẹ́ 0 ẹ já sí pé lẹ́yìn ká pè ní remainder 0 tó bá yẹ pé kí ni remainder 0 lélẹ̀ àbí kélé kó jẹ́ kí ni o remainder 1 torí pé odd number ni ẹ pé tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ a lè sọ pé kí ni mo ti ń ṣiṣẹ́ yìí mo lè sọ pé modulo 2 ni mo ti ń ṣiṣẹ́ ẹ ti mọ̀ pé tí máa ń ṣe ní modulo 2 àwọn tí ó mọ jẹ́ residues mi àwọn náà ní kí ni o 0 tàbí 1 kò lè jẹ́ 2 kò dẹ̀ sì lè ju 2 lọ so àga sí pé tí residue mi bá jẹ́ 0 àti 1 tí mo dẹ̀ ti mọ̀ ipe tí n bá sọ pé modulo òun náà ni pé tí n bá divide number kan tàbí tí n bá ní iṣẹ́ ní modulo 2 òun ni pé tí n bá divide number kan pẹ̀lú 2 yóò mọ fún mi ní àwọn kíni o àwọn nọ́mbà tó wà ní kíni o residue tó jẹ́ residue 2 yẹn tó lè jẹ́ 0 tàbí 1 ajá sí pé ìpín tí mo pín yìí mo lè sọ pé wọ́n wà ní modulo 2 inú tẹ́fì á mọ àǹfààní rẹ̀ lélẹ́yìí o ọ̀yà ẹ jẹ́ wá sọ pé tí n bá sọ pé even plus even kí ni ó mọ̀ fún wa tá bá ro even number àti even number papọ̀ ẹ rí pé even ni ó mọ̀ fún wa eléyìí òfin tó common ni ẹ mú ẹ̀kan mú even number méjì ẹ̀rù wọn papọ̀ even number ni ó mọ̀ fún wa
tẹ́ bá ro odd àti even number náà padà ń papọ̀ ńkọ́ òun náà mọ fún wa ní odd tó ti yé bá wọn àlàyé náà ní pé ẹgbẹ́ odd 1 bí 1 plus 4 5 ni tó ti yé bá wọn ó tó sì jẹ́ odd bẹ́ẹ̀ bó làwọn kíní ṣe jẹ́ màá ṣàlàyé ọ̀yà gẹ́gẹ́ bákan náà ẹ̀wẹ̀ tí bá ní odd plus odd kíní odd àti odd yóò mọ fún wa tá a bá ro papọ̀ yóò mọ fún wa ní kíni yóò mọ fún wa ní even gẹ́gẹ́ bí àpẹẹrẹ 1 plus 3 yóò mọ fún mi ní 4 eléyìí tó jẹ́ pé even so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà tí bá ní even plus even òun náà mọ fún mi ní kíni o even káwá lọ́mọ ó lè ṣiṣẹ́ fún multiplication bákan náà bóyá nísìnyí tí bá ní even times even tẹ́ bá multiply even àti even papọ̀ even ni ó mọ fún wa ẹ̀kan example kan lórí 2 times 4 8 náà dẹ̀ sì jẹ́ even àbí ọ̀yà tí bá ní even times odd kí ni ó mọ fún wa ẹ rí i pé even times odd in tá máa ní òun náà ní kíni o òun náà ní even ọ̀yà odd times odd ńkọ́ yóò mọ fún mi ní kíni o odd times odd ó mọ fún mi ní kíni ẹ já ronú sí ẹ pé odd times odd náà yóò mọ fún mi ní odd ibi báyìí ni mo wà ń lọ nínú àwọn àǹfààní rẹ̀ yìí pé bí tí wọ́n ti mú òfin yẹn òun náà ní pé kíni mo ti mọ̀ pé àwọn tó jẹ́ kíni àwọn tó jẹ́ even integer yẹn class modulo 2 ni wọ́n tó ẹgbẹ́ jẹ́ kíni ó ń fún wa ní 0 ajá sí pé tí n bá sọ pé àwọn nọ́mbà tó wà lágbọ́n nìyẹn tí n bá sọ wọ́n di 0 so ti yé bá wọn ajá sí pé àwọn tó wà níbí báyìí kó jẹ́ 0 àwọn tó wà níbí báyìí kó jẹ́ 1 láti ibẹ̀ mo ti lè mófin kan yọ so ajá sí pé even plus even bí báyìí ó lè jẹ́ 0 plus 0 àti mọ̀ pé 0 plus 0 mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní 0 gẹ́gẹ́ bákan náà ẹ̀wẹ̀ fífún bí báyìí 0 times 0 0 náà ni ó mọ̀ fún mi ọdún sí àá ló ti jẹ́ 1 ilé ọmọ jẹ́ 1 plus 0 òun náà ló jẹ́ 1 so tí ètí bá ní even times odd 1 times 0 òun náà mọ̀ fún mi ní 0 so yóò bá ṣe mú òfin yẹn ibi tí mo wà ń lọ lélẹ́yìí o láì tí ìṣiṣẹ́ lọ síwájú a lè máa mọ̀ bóyá answer tá a mọ̀ get bóyá ó jẹ́ kí ni o bóyá ó jẹ́ integer àbí kìí ṣe integer tó ti yá báwọn a lè máa mọ̀ bóyá ó jẹ́ integer àbí kìí ṣe integer bó la ṣe máa mọ̀ ẹ jẹ́ fún alápẹẹrẹ kan bẹ́ẹ̀ ní sì ti bá ní 14 times 23 plus 65 times 78 is equal to 5586 tá a bá fẹ́ mọ̀ bóyá kíní yìí ẹ rí i pé kódà láì tí tó bá fẹ́ ká mọ̀ bóyá eléyìí ó jẹ́ true àbí ó wà false láì tí ẹ̀ tí dára mi láàmú inú tí mo lè ṣe náà ni pé kíni o màá máa wo àwọn nọ́mbà yìí mo ti mọ̀ pé 14 yìí ṣe hàn pé even ni 14 dẹ̀ sì lè jẹ́ tó bá jẹ́ pé even ẹ̀ ìpà ti sọ pé kó mọ jẹ́ 0 tó bá jẹ́ odd kó mọ jẹ́ 1 ajá sí pé eléyìí náà mọ jẹ́ kíni o yóò mọ jẹ́ 1 eléyìí náà mọ jẹ́ 0 ẹ̀já wo bóyá yóò máa wà congruent pọ̀ mọ́ eléyìí ẹ pé 5586 even number ni 0 ni ẹ̀já wo pé tá a bá ṣe lè ẹ pé lè fún mi ní 0 plus 0 ẹ pé 0 plus 0 ó fún mi ní 0 ajá sí pé a lè mọ́ tí mọ̀ ń tá só jẹ o ṣùgbọ́n in tó ṣẹlẹ̀ ní náà ni pé kíni o wọ́n dọ́gba pẹ̀lú ara wọn mo rò bó ti wá báwọn inú àwọn àlàyé tí mò ń ṣe leléyìí o bó wà ní kápẹ́ bá ní 3a minus 3 so is equal to 12 3a minus 3 is equal to 12 tí wàá fẹ́ dára mi láàmú tí n bá fẹ́ wò pé bóyá ṣé kíní so ní integer lóòótọ́ àbí ò ní integer tó yẹ pé integer tí ó mọ fún wa ó wà àbí kò sí pé tí mo lè ṣe náà ni pé mo ti mọ̀ pé 3 lélẹ́yìí yóò jẹ́ kíni yóò jẹ́ 1 torí odd ni yóò jẹ́ 1 times a minus ọ̀yà kíni 3 yìí ṣe hàn pé 1 náà ni ó dì torí odd ni eléyìí 0 ni mo bó ti yé mi báwọn ajá sí pé èmi ọmọ jẹ́ kíni 0 plus 1 which is equal to 1 so ti yé báwọn which is equal to 1 kí dẹ̀ ni 1 wa odd ajá sí pé láì tí ẹ̀ tí mọ tí ó jẹ́ mo ti mọ mọ̀lẹ́bí tó wà ajá sí pé èmi yìí gan kẹ́ má tiẹ̀ tí mọ ibi tí ó jẹ́ mo ti mọ̀ pé odd number ni ó mọ̀ jẹ́ mo rò wẹ́ ti gbọ́ àlàyé yẹn iye tí mo ń gbìyànjú láti sọ nìyẹn so káwá lọ mọ̀ a lè mọ ro odd a lè mọ ro nọ́mbà papọ̀ ní kíni o ní modular arithmetic a dẹ̀ sì lè mọ ro nọ́mbà papọ̀ náà ní kíni o a lè mọ jọ wọ́n kó nu ara wọn a lè máa multiply wọn a dẹ̀ sì lè mọ ṣe kíni o a lè mọ subtract wọn ṣùgbọ́n kí n tó lọ rí pé mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé tá bá ní modular arithmetic òun náà ní kíni o òun náà ní agbọ́nrin ìṣirò kan eléyìí tó mọ́ ṣe kíni tó mọ́ ń yí nínú àwọn
tí ó tún jẹ́ àgbọ́yé dáadáa òun náà ni pé tá bá kíyèsí aago wa ẹ rí pé aago wa lélẹ́yìí tí bá ní 12:6:39 aago nínú mọ̀ ìṣirò tá aago ń bá ṣiṣẹ́ modular arithmetic ni ìdí tó fi jẹ́ modular arithmetic ni pé ṣe pé tá bá ní àwọn aago tó jẹ́ 24 hours tí bá ní 12 p.m. mo rò bó ti yé mi bá wọn ẹ rí pé 12 p.m. sì mo lè mọ in tí ó jẹ́ 14 p.m. níbẹ̀ náà nítòótọ́ 12 ló ti pín ajá sí pé modulo 12 òun là ti ń ṣiṣẹ́ so in tí ó máa jẹ́ 14 p.m. bíbà yìí òun náà ní pé kí ni àbí tá bá ní 14 tí wọ́n bá ní aago olólù tẹ́ wá rí 14 níbi aago yín ìtumọ̀ rẹ̀ náà ní pé kí ni o a mọ̀ divide 14 yẹn pẹ̀lú 12 torí mo ti mọ̀ pé modulo 12 laago mi ti ń ṣiṣẹ́ tó bá lọ látòrí 12 yóò padà sórí 12 yóò tún mọ padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ọjọ́ nínú ọ̀sẹ̀ pé tá bá bẹ̀rẹ̀ láti Saturday yóò tún di Jímọ̀ padà á tún bẹ̀rẹ̀ láti Saturday yóò tún di Jímọ̀ padà àjásí pé tẹ́nìkan bá sọ fún yín pé wá lọ́jọ́ mẹ́sàn-án ẹ̀yìn báwo pé òkè ọjọ́ mẹ́sàn-án òkè àtòní sí àti ọjọ́ Jímọ̀ ìní sọ́jọ́ Jímọ̀ tó ń bá ìrìpá pé ọjọ́ mẹ́jọ ti pé o akàn òru ọyọ̀ kan mọ̀ mo rò bó tí wá bá wọn so òun náà ní kí n tí mo ń gbìyànjú láti mọ sọ nìyẹn so n tí mo ń gbìyànjú láti sọ nìyẹn so àjásí pé mo 12 níbí báyìí tá a bá fẹ́ gbé 1400 lọ padà níwọ̀n ẹ̀pá ti mọ̀ pé módúlò náà ni òun náà ó ṣe kí ni o ó bá ìṣirò eléyìí tó ń yí mu so 14 ó máa jẹ́ kí ni 14 divided by 12 kí dẹ̀ ni 14 divided by 12 2 ajá sí pé ilé ọmọ túmọ̀ sí pé kí ni o aago méjì that's why tí wọ́n bá sọ pé 18 ẹ̀pá àtàbá wọn wo bọ́ọ̀lù dáadáa tí wọ́n á fẹ́ gbé iye aago tí bọ́ọ̀lù ó bẹ̀rẹ̀ tí wọ́n fẹ́ gbé sí 24 hours time wọ́n kọ 18:00 ní tí wọ́n sọ bẹ́ẹ̀ náà ní pé kí ni o 6 p.m. bó la ṣe mọ̀ pé 6 p.m. ni òun náà ní pé kí ni o 18 mi àbí aago yìí modulo 12 la ti ń ṣiṣẹ́ o adẹ̀ tí mọ̀ ipe tá a bá ń ṣiṣẹ́ ní modulo 12 àwọn tí ó mọ̀ jẹ́ residue mi òun náà ní pé kí ni o 0 láti kí ni o láti ibi tó dé yẹn mo bó ti yá bá wọn a gbúdọ̀ ní kọjá abẹ so ajá sí pé tó bá tún dé rí 12 yóò tún bẹ̀rẹ̀ padà so láfi sọ pé kí ni o 18 divided by 12 so ẹ pé yóò jẹ́ 1 remainder what remainder 6 àjẹ́ pé yóò máa jẹ́ 6 mod 12 mo bó ti wá bá 6 mod 12 fúngbà tá a ti mọ̀ ipe módúlò wa báyìí òun náà ni pé kí ni o òun ni ó mọ fún wa ní reminder tó yẹ pa bá ṣe kí ni tá bá divide number méjì pẹ̀lú ara wọn mo dẹ̀ ti ṣàlàyé gbà tá a máa mọ̀ pé number kan tá a máa mọ̀ bóyá number méjì wà equivalent mo ní nọ́mbà méjì ó mọ wà equivalent tàbí ká pé integer méjì ó mọ wà equivalent tó bá jọ wọn ṣe kí ni o tó bá jọ ní reminder kankan náà so tó bá jọ ní reminder kankan náà ẹ pé mo ṣàlàyé lẹ́ẹ̀kan bí ká ní 24 28 báyà béèrè sọ fún wa pé show 28 and 34 mo 3 are equivalent bó láti máa mọ̀ pé wọ́n wà equivalent òun náà ni pé tí n bá wá 28 mole 3 kí ni 28 mole 3 ó fún mi òun náà ni pé tí n bá divide 28 pẹ̀lú 3 kí ni ó mọ ṣẹ́kù ńlẹ̀ ṣe pé 28 divided by 3 òun náà ni kí ni o kí ni ṣéǹjì tá a mọ̀ gbà ṣe pé 28 divided by 3 òun náà ni pé ká sọ pé 3 times what times 7 mo ẹ̀ pé 3 times 7 òun ní ó fún mi ní 27 plus 1 in tó ṣẹ́kù ńlẹ̀ òun náà ni kí reminder ajá sí pé 28 yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kí ni o 1 modulo 3 so tí yóò máa ṣe déédéé pẹ̀lú 1 ní modulo 3 gẹ́gẹ́ bákan náà wẹ̀ 34 ní modulo 3 ẹ rí pé 34 náà dọ́gba pẹ̀lú kí n sọ pé kí ni o 3 mélòó ní mọ̀ rí nínú 34 sọ pé iye 3 ta lè mọ̀ rí nínú 34 11 ni ajá sí pé 3 times 11 yóò mọ̀ fún 133 kí ni ṣéǹjì tí yóò mọ̀ ṣẹ́kù ńlẹ̀ 1 ni o ẹ pé 34 òun náà fún wa ní kí ni 1 ní modulo 3 tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ wọ́n jọ ní residue kankan náà tá bá divide 28 pẹ̀lú 3 àníwọ̀n tá bá divide 34 pẹ̀lú 3 àníwọ̀n náà gbogbo wọn ní modulo 3 remainder àwọn méjèèjì jọ jẹ́ 1 1 3 mìíràn dá àwọn tó bá ti jọ jẹ́ kankan náà àjá sí pé a máa sọ pé wọ́n ṣe kí ni o wọ́n wà equivalent bó wà ní ẹ pé mo ṣàlàyé pé a lè mọ orú nọ́mbà papọ̀ ní modular arithmetic a lè mọ yọ wọ́n kúrò ní ara wọn
àdẹ̀sí mọ́ ṣe kí ni a lè mọ́ divide wọn kódà a lè mọ́ multiply wọn pẹ̀lú bó ni ẹja ṣe addition tí béèrè bá sọ pé find 36 plus 20 mod 6 ẹ rí pé yóò yà wá lẹ́nu pé addition eléyìí tá a ti mọ̀ wọn èé yído sí i lórí ìdí tó jẹ́ kí wọ́n yído sí eléyìí náà ni pé kí ni o kìí ṣe normal addition pé addition eléyìí ní modulo 6 ni tàbí ká pé modulo 6 la fi ń ṣe with modulo 6 a dẹ̀ ti mọ̀ pé tá a bá ń ṣe ní modulo 6 àwọn tí ó mọ̀ jẹ́ residue wa mẹ́fà náà ni wọ́n mọ̀ bẹ̀ látòrí 0 wọ́n mọ̀ tán sórí kí ni o wọ́n mọ̀ tán sórí 5 ajá sí pé àwọn tí mo lè mọ̀ ní reminder mi nìyẹn so ẹ rí i pé kò dàrú rárá bí kún fẹ́yìn náà lówó ni wọ́n fún yín ní 20 naira gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìsìn wọ́n á sọ fún mi pé ọ̀yà sálọ́ra búrẹ́dì yẹn tó bá ká wá wọ́n fún yín 20 naira wọ́n ní sálọ́ra búrẹ́dì yẹn tó ká wá ajá sí pé tí wọ́n máa ń ta búrẹ́dì yẹn ní 55 naira so tí yẹ báwọn tí wọ́n máa ń ta búrẹ́dì yẹn ní 55 naira ìyìn tí mo ní mo lè ra búrẹ́dì mẹ́rin kò ní ṣẹ́kù ṣéǹjì kankan náà kò ní ṣẹ́kù ṣéǹjì ilẹ̀ ìdí mo ń gbìyànjú láti sọ ni pé tí ẹ bá mówó yẹn tẹ́ bá fi lọ ra búrẹ́dì ajásí pé ṣéǹjì tẹ́ mọ gbà kò ní mọ tó yẹ tí wọ́n ń ta búrẹ́dì yẹn mọ́ tí wọ́n bá ta búrẹ́dì kọ̀ọ̀kan ní 3 naira ajásí pé iye búrẹ́dì tẹ́ lè mọ ra mẹ́fà ni o sì mọ gba ṣéǹjì 2 naira bọ̀ ẹ rí pé ṣéǹjì tẹ́ mọ gbà bọ̀ kò ní mọ tó yẹ tí wọ́n ń tà tó ti yé bá àwọn so òun náà ni modulus òun ni modulo òun náà ni pé kí ni o agbami ìṣirò kan tẹ́ pé reminder ni so reminder la máa lò reminder bẹ̀ la kan ṣe kí ni o òun la ní bùkátà sí bẹ́ẹ̀ yòókù à ní bùkátà sí kódà multiple tó bá wà ń bẹ̀ o à ní bùkátà sí ọ̀yà bó wà ní tí n bá fẹ́ ṣe léyìí mo lè ṣe léyìí pẹ̀lú ọ̀nà méjì o ọ̀nà àkọ́kọ́ náà ni pé kí n kọ́kọ́ ro àwọn nọ́mbà méjèèjì ń papọ̀ ẹ rí pé eléyìí yóò mọ̀ fún mi ní kí ni o 36 plus 20 mo mọ̀ pé 36 plus 20 jẹ́ kí ni o 56 ẹ wá wò pé kí ni 56 yóò mọ jẹ́ ní modulo 6 ẹ̀ẹ́dẹ̀ mọ́ gbàgbé pé modulo náà ni pé in tí ó mọ ṣẹ́kù tí n bá fi nọ́mbà yẹn divide 6 nígbà yẹn pé modulo 6 mo ti ń ṣiṣẹ́ ajá sí pé màmá ní 56 divided by 6 kí ni 56 divided by 6 6 mi ò lámàá rí inú 56 ẹ rí pé 6 mẹ́sàn-án nítorí 9 times 6 jẹ́ 54 yóò máa jẹ́ 9 times 6 ṣe é pé 54 lòun plus what kí ló ṣẹ́kù ńlẹ̀ 2 so ti yé báwọn ajá sí pé 36 plus 20 yóò mọ̀ fún wa ní kíni o 2 modulo 6 ẹ dákun so yé wa tàbí tẹ́ ẹ bá ṣe fẹ́ kọ́ báyẹn òun náà ni pé 36 plus 20 ṣe é pé fún wa ní 56 nígbà pé modulo 6 yà ní 6 mi ò lámàá rí inú 56 ẹ pé 9 remainder what remainder 2 in tó jẹ́ remainder yẹn láǹsà yóò máa jẹ́ kíni o 36 plus 20 yóò máa jẹ́ 2 mod 6 ẹ dákun so yé wa ọ̀nà aláwọ̀kọ́ nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ká ṣe kíni kẹ́ dá wọn nọ́mbà wọn padà nọ́mbà wọn lọ́yọ̀ kọ̀ọ̀kan kẹ́ kọ módúlò wọn kẹ́ wá módúlò wọn nísìnyí báyìí mo ní 36 plus 20 wọ́n á ní kí n wá ní kíni o módúlò 6 òun náà ni pé máa kọ́ wá módúlò eléyìí pé kíni módúlò kí 36 yóò mọ jẹ́ ní módúlò 6 òun náà ni pé kíni remainder rẹ̀ ó mọ jẹ́ tí n bá fi divide 6 ṣe pé 36 divided by 6 kíni ó mọ fún wa 6 remainder kíni o 0 remainder yẹn la fẹ́ kọ ajá sí pé máa kọ 0 then plus 20 tún lélẹ́yìn máa tún ní 20 divided by 6 kí ni 20 divided by 6 ẹ rí i pé 3 ni kí ló ṣẹ́kù ńlẹ̀ 2 àdìmọ̀ pé kí ni o kí láàmọ̀ kọ remainder láàmọ̀ kọ remainder ń bẹ̀ yẹn 2 ni ajá sí pé lè ọjọ́ 2 máa ṣe máa rò wọn papọ̀ so 0 plus 2 yóò mọ̀ fún mi ní 2 ti wà ní kí ni modulo 6 ó wà nù residue 6 máa fi answer mi yẹn síbẹ̀ ẹ dákun sí oyè wa bá ṣe ṣe báyẹn ọ̀dà bó wà ní tí n bá ní eléyìí nǹkan tí ìbéèrè náà bá tún sọ pé the sum of 73 and 10 mod 5 ẹ̀rí pọ̀rọ̀ láti ṣe yẹn náà kò lè rárá o yóò máa jẹ́ 73 plus 10 ọ̀nà méjì lẹ lè lò èyí tó bá wù yín bẹ̀rẹ̀ lè lò ọ̀nà àkọ́kọ́ náà ní pé ẹ lè ro méjèèjì papọ̀ kẹ́ tó wá ní tí módúlò rí ó jẹ́ òròbó tí ń bá so ilé ọjọ́ mod 5 àbí ẹgbẹ́ tí máa ro 73 plus 10 yóò mọ̀ fún mi ní 83 mod 5 kí ni 83 ní mod 5 ó mọ̀ jẹ́
ẹ pé 53 ọmọ fún mi ní kíni o máa sọ pé 83 divided by 5 kíni 83 divided by 5 5 mẹ́wàá máa máa nínú 83 ẹ pé 16 remainder what remainder 3 nítorí jẹ́ remainder yẹn òun náà láǹsà wa ajá sí pé 73 plus 10 yóò mọ fún mi ní kíni o 3 mod 5 ẹ má gbàgbé pé módúlò náà ní pé kíni o ní tí ó mọ jẹ́ remainder tá a bá fi nọ́mbà tí a wà ní módúlò rẹ̀ tá a bá fi divide nọ́mbà tí wọ́n fún wa so ti yọ abáyẹn ọ̀yà ọ̀nà kejì tá a bá fẹ́ ṣe àlítà òun náà ní pé a ní 73 plus 10 àbí ọ̀yà mo lákọ̀ọ́kọ́ gbélé yìí lọ sí mod 5 náà so òun náà ní pé yóò máa jẹ́ kí ni 73 mod 5 plus 10 mod 5 so 73 ní mod 5 náà ní pé kí ni ó mọ ṣẹ́kù tí n bá fi 73 divide the 5 kí ni ó mọ ṣẹ́kù tí n bá fi 73 divide the 5 ẹ pé 3 ni o then plus kí ni ó mọ ṣẹ́kù tí n bá fi 10 divide the 5 0 ni náà torí 10 divide by 5 yóò mọ fún mi ní kí ni o yóò mọ fún mi ní 0 yóò máa jẹ 3 plus 0 yóò mọ jẹ 3 mod what mod 5 ẹgbẹ́ kò lè rárá ó dàbí kí ẹ mọ̀ ṣe kí ni o kí ẹ mọ̀ fẹ́ràn jẹ kọ́ ìtẹ́kan gbọ́dọ̀ kíyèsí ń bẹ̀ òun náà ní pé kí ni o tí n bá ń ṣe ní módúlò kan òun náà ní pé kí ni o máa divide number tán bá fún mi pẹ̀lú módúlò yẹn ìyìn tó bá jẹ́ séńjì rẹ̀ òun náà ni máa kọ mo dẹ̀ ti sọ fún wa tí n bá ń ṣe ní módúlò 5 ajá sí pé àwọn tó lè mọ jẹ́ séńjì tí mo ní ìyìn ní mo ní 5 gẹ́gẹ́ bí change mi kò dẹ̀ ní mo ṣe kí ni o ìyìn ní mo ní nọ́mbà tó ju 5 lọ àwọn nọ́mbà ọmọ máa ní láti 0 dórí nọ́mbà yẹn minus 1 ẹ̀ẹ́dì pé ó fẹ́ jọ principle ilé ìta ń lò ní kíni number based system náà bó wà ní tí wọ́n bá fún wa ní negative number ńkọ́ a ti mọ̀ pé 3 ní mode 2 yóò mọ̀ fún mi ní 1 kí ló dé torí kí ni o 3 divided by 2 mi 1 ní o remainder 1 mo dẹ̀ ti mọ̀ pé remainder 1 mi remainder máa kọ ló fi fún mi ní 1 mode 2 bó wà ní tó bá jẹ́ negative number ńkọ́ gẹ́gẹ́ bí àpèjúwe nísìn wọ́n fún mi ní irú nǹkan báyìí o pé -3 mode 8 bó máa ṣe mọ ṣerú rẹ̀ ẹ rí i pé negative number ni láti ṣerú rẹ̀ náà kò lè rárá ìǹtẹ́ mọ ṣe òun náà ní pé kí ni ẹ wá ọgbọ́n tàbí ẹ kọ́kọ́ fojú pa negative rẹ̀ tó bá ṣe mílẹ̀ mí ọkọ̀ minus báyìí mo bó ti yé mi báwọn lẹ́yìn minus yẹn 3 àbí ẹ wá wò pé ṣe pé módúlò tán ní ká mọ fi ṣe 8 ní módúlò tán fẹ́ ká mọ fi ṣe yẹn kí làwọn multiple weight yẹn a ní 8 16 24 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí ẹ wá wò pé nínú gbogbo àwọn multiple weight yìí èwo ló súnmọ́ numerical number yìí ẹ pé nọ́mbà ta ní bíbá yìí tá bá ti fojú gbé negative kúrò ńbẹ̀ kí ni 3 ni mo rò bó ti yé mi báwọn ẹ wò pé èwo ló súnmọ́ 3 yìí nínú gbogbo wọn ẹ rí i pé 8 ló súnmọ́ jù ajá sí pé eléyà á máa sọ pé -8 plus ẹ wá wò pé kí lá máa rò mọ́ -8 tí ó fi máa fún wa ní -3 wá padà ẹ rí i pé 5 ni tó ti máa ajá sí pé 5 mi yìí ń sìn òun ni answer mi ó mọ̀ jẹ́ torí òun ni remainder tó ṣẹ́kù tí ẹ̀ pé lẹ́yìn pò láṣẹ mọ̀ bẹ́ẹ̀ òun náà ni pé -8 yìí ń sìn mo lè kọ́ gẹ́gẹ́ bí multiple weight yóò mọ̀ jẹ́ -1 times 8 plus 5 adẹ̀ tí mo pé plus 5 yóò náà ni pé remainder tí ó mọ̀ ṣẹ́kù eléyìí mọ̀ fún mi ní 5 ó jẹ́ kí ni -3 mod 8 is equal to 5 ó ti dàrú àbí ẹ mọ́ jẹ́ ó dàrú ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ mìíràn bọ́ọ̀ni kápẹ́ bá ní kí ni -37 mod 5 ẹ mọ́ jẹ́ ó dàrú rárá níta ẹ̀kọ́ ṣe mo lẹ́yìn kọ́kọ́ negative yìí mo rò bó ti yé mi báwọn ẹ wá fojú gbé minus ilé ikú mbẹ ẹ wá mú 37 yìí ẹ wá wò pé nínú àwọn multiple 5 ṣe pé multiple 5 ní 5 10 15 20 25 30 35 40 45 ẹ wá wò pé nínú àwọn multiple 5 yìí èwo ló súnmọ́ 37 ṣe pé 40 ni so ti yé báwọn ṣe pé 40 ni tàbí ká gbé èwo lẹ́yìn rẹ̀ pé tá a bá ń ká ẹ̀ lè mú 35 mọ́ torí 37 tiẹ̀ ti ju 35 lọ already èyí tó kàn tó ti bá wọn èwo ló tún súnmọ́ ẹ rí i pé èyí tó súnmọ́ tó jù ú lọ òun náà ní 40 ajá sí pé ọmọ jẹ́ -40 ẹ wá wò pé kí ni máa rò mọ́ -40 yẹn tí ọmọ fún mi ní 37 padà ṣe pé +3 ni tó ti bá ní -40 + 3 yóò mọ̀ fún mi ní -37 so
òun náà ni pé eléyìí sì yóò máa jẹ́ kí ni o minus 7 times 5 ṣe pé òun ló fún wa minus 7 times 8 ẹ má bínú minus 8 times 5 ṣe pé òun ló fún wa ní 40 plus 3 ajá sí pé 3 òun ni reminder mi òun ni ọmọ jẹ́ answer mi tó bá yẹ pé ní objective ní ẹ̀ bùkátà láti kó eléyìí intervalo mọ́ multiple rẹ̀ òun ni ọmọ jẹ́ answer wa ajá sí pé minus 37 mod 5 yóò máa fún mi ní kíni o yóò máa fún mi ní 3 tó ti ń bá yóò máa fún mi ní 3 ní kíni o ní mod 5 yóò máa fún mi ní 3 mod 5 jẹ́ tí eléyìí bá yé wa bó wà ní tàbá nírú nǹkan báyìí ń kọ́ ká pé subtraction rẹ̀ pé mo sọ fún wa ó lè ṣiṣẹ́ fún addition a lè mọ ro nọ́mbà méjì papọ̀ a dẹ̀ sì lè mọ yọ nọ́mbà méjì kúrò nú ara wọn bó ni táyé pé kí ni o a fẹ́ yọ nọ́mbà méjì kúrò nú ara wọn ni gẹ́gẹ́ bí àpèjúwe tí bá nírú nọ́mbà báyìí mo ní 12 minus 3 mod 5 tẹ́ bá gbàgbé kí ni ìdí tí mo ní wọ́n fi ń ṣe kí ni o kí ni ìdí tán fi ń fi wọ́n fi ń yído sí negative yẹn tí wọ́n fi ń yído sí minus wa yẹn àmì ìyọkúrò wa yẹn ìdí náà ni pé kí ni o kìí ṣe normal subtraction òun náà ni pé subtraction ni modulo 5 ni ẹ̀dẹ̀ sì mọ́ gbàgbé pé tá a bá ń ṣiṣẹ́ ní modulo 5 òun náà ni pé tá a bá divide number tá a bá ní pẹ̀lú 5 ìyìn tó bá jẹ́ ṣéǹjì láàmú ọkọ̀ ọ̀nà méjì náà lẹ lè gbà ṣe léyìí ọ̀nà àkọ́kọ́ náà ni pé ká kọ́kọ́ yọ àwọn méjèèjì kúrò nú ara wọn mo rò bó ti yé mi máa ẹ pé 12 minus 3 kí láàmú ni o 9 àdẹ̀sí gbúdọ̀ ní 9 ò sí inú residue 5 ajá sí pé màmá ní kí ni o 9 divided by 5 ṣe pé 5 mẹ́rin láàmú nínú 9 1 remainder 4 ajá sí pé 4 yìí òun ni tó jẹ́ residue mi tó jẹ́ reminder mi òun láǹsà mi yóò mọ̀ jẹ́ 4 ajá sí pé 12 minus 3 mod 5 yóò mọ̀ fún mi ní kí ni o 4 mod 5 ẹ dákun sóyè wa báwọn ọ̀nà kejì náà ni pé bá ṣe ṣe subtraction bá ṣe ṣe addition náà pé ká ṣe kí ni o ká ṣe lọ́yọ̀ kọ̀ọ̀kan níṣẹ́ báyìí mo ní 12 minus 3 mod 5 òun náà ni pé mo lè wá àwọn módúlò tí nọ́mbà yóò mọ̀ jẹ́ ní mod 5 lọ́yọ̀ kọ̀ọ̀kan yóò jẹ́ 12 mod 5 minus 3 mod 5 ọ̀yà kí ni 12 ó mọ̀ jẹ́ ní mod 5 o tẹ́ bá divide 12 pẹ̀lú 5 kí ni séjì tí ó mọ̀ sẹ́kùn lẹ̀ ẹ́ rí pé 2 ni o àbí ilé ọjọ́ 2 mod 5 minus ibi táwọn ìlàdé yìí ẹ pa ní 2 mod 5 minus 3 mod 5 so ti yàrá ṣe àpẹtí bá ní 2 minus 3 ní ìsìn yóò mọ̀ jẹ́ minus 1 mod 5 àdẹ̀gbùdọ̀ ní negative torí negative ò sínú residue mi ṣe àpẹ mod 5 mo ti ń ṣiṣẹ́ residue mélòó máa ní residue 5 nọ́mbà láti wo 0 dórí kíni lórí 4 ẹ rí pé negative wọn ò sí ń bẹ̀ ọ̀yà á wá da ilé náà padà bó láti lè dá padà lẹ́ẹ̀kan mo lẹ́mọ̀ ṣe kí ni o ẹ mọ̀ wo ipe èwo nínú multiple 5 ló súnmọ́ 1 ṣàǹpé mo lẹ́ẹ̀kọ́ kọ́kọ́ minus yìí ẹ wá fojú gbé minus yìí kó mẹ́sẹ̀ pé 1 ló kù ẹ pé tá a bá ń kọ́ multiple 5 ṣàǹpé 5 10 15 èwo nínú àwọn multiple 5 ló súnmọ́ 1 ẹ rí pé 5 náà ni a máa ní minus 5 ẹ wá pé kí láà máa rò pọ̀ mọ́ minus 5 tí ó mọ̀ fún mi ní minus 1 padà ẹ rí pé 4 ni tó ní bá padà ní minus 5 plus 4 kí ni máa mọ́ ní minus 1 ẹ dákun ṣe agbó àlàyé yẹn yé ajá sí pé 4 ń bí báyìí òun ni ó mọ̀ jẹ́ kí ni o òun ni ó mọ̀ jẹ́ answer mi ẹ rí pé ó ṣe dọ́gba pẹ̀lú ń ta ṣe kí ni o pẹ̀lú ń ta ṣe lẹ́ẹ̀kan bóòní àti mọ multiplication àti mọ addition adẹ̀sí tí mọ bá ṣe mọ ṣe kí ni o bá ṣe lè mọ subtract number bá ṣe lè mọ subtract number bóòní multiplication a lè mọ multiply náà kódà òun náà ò le rárá multiplication bá a ṣe máa multiply ní ó number wa so ní base 10 ni wa tá mọ̀ sí standard base wa òun náà la mọ̀ multiply ní módúlò náà ṣùgbọ́n yàtọ̀ tó wà ń bẹ náà ni pé kí ni o ẹ mọ́ gbà pé tá a bá ń ṣe ní módúlò reminder láàfin mọ́ ṣiṣẹ́ so náà ni pé tó wáyé pé módúlò 7 ni wọ́n fún mi máa fi residue 7 ṣiṣẹ́ kí dẹ̀ sì ní residue 7 nọ́mbà láti 0 dérí kí ni o lórí 6 a gbọ́dọ̀ ní 7 tàbí nọ́mbà tó ju 7 lọ ọ̀yà ẹ wá wo àpẹẹrẹ yìí wọ́n ní calculate the following in mode 5 wọ́n náà ní pé modulo 5 láti ń ṣiṣẹ́ o ìyìn tá a mọ̀ ní gẹ́gẹ́ bí residue wa kò gbọ́dọ̀ jẹ́ 5 tàbí kó ju 5 lọ a mọ̀ ní láàrin 0 sí 4
èyí tó bá ti jẹ́ 5 tàbí ó ju 5 lọ yẹn tàbí kò tiẹ̀ tó tàbí kò sínú àwọn nọ́mbà yìí tí mo sọ ni tàbí kò sínú àwọn nọ́mbà yìí a mọ̀ dá padà sí modulo 5 àdẹ̀ tí mo bá ṣe lè dá padà ẹwà pẹ̀lú aláwọ̀kọ́ wọ́n ní 3 times 2 àti mọ̀dí tí wọ́n fi yído sí o torí pé kìí ṣe kí ni o kìí ṣe normal multiplication kí ni 3 times 2 mọ̀ fún wa ẹ pé 3 times 2 kápọ̀ fún wa ní mode 5 ẹ̀ ṣe pé 3 times 2 ní mode 5 yóò mọ̀ fún mi ní kí ni 6 mode 5 ọ̀yà ẹ rí pé 6 yìí kò tí ì sí ní mode 5 ajásípá gbọ́dọ̀ dá padà bó ládẹ̀ ṣe mọ́ ṣe and tá bá fẹ́ wá nọ́mbà ní mode 5 òun náà nípa mọ̀ divide ẹ̀ pẹ̀lú 5 a máa kọ remainder 5 mil máa máa rí nínú 6 ẹ rí pé 1 ni o kí ló ṣẹ́kùn lẹ̀ remainder 1 ajásí pé n tó ṣẹ́kùn yẹn séǹjì yẹn òní ọmọ jẹ́ kí ni òní ọmọ jẹ́ answer wa yóò máa jẹ́ 3 times 2 yóò mọ̀ fún mi ní 1 ní mode kí ni o ní mode 5 so yóò mọ̀ jẹ́ 1 ní mode 5 ọ̀nà kejì òun náà ni pé ká dá àwọn nọ́mbà yẹn lọ́kọ̀ọ̀kan ká dá wọn padà sí mode 5 tá bá dé binary operation lọ́la ẹ mọ̀ tí àwọn operation yẹn tún jẹ́ lọ́pọ̀lọpọ̀ tó ní àwọn òfin náà tó tún dìrọ̀ mọ́ mo rò bó ti yá báyìí ọ̀yà bó wà ní. mo ní tákọ́ akọ́fẹ́ ṣe lọ́kọ̀ọ̀kan ẹ rí pé 3 ó ti kulẹ̀ wà ní mode 5 tẹ́lẹ̀ 2 náà kulẹ̀ wà ní mode 5 tẹ́lẹ̀ so àbùkátà láti ṣe kí ni dá padà mọ́ ẹ rí pé tá bá multiply wọn 6 náà ni yóò mọ̀ jẹ́ yóò mọ̀ fún mi ní mode 5 ọ̀yà bó ni tí n bá ní 2 times 7 ẹ rí pé modulo 5 náà wọ́n ní ká ṣe yẹn náà àbí mode 5 kí ni 2 times 7 ọmọ fún mi yóò mọ̀ jẹ́ 14 so tí mi bá wọn kí dẹ̀ ní ṣe 14 mi ṣe pé 14 mi ní mode 5 àkọ́kọ́ náà a lè fáńsà wálẹ̀ báyìí torí mode 5 la ti ń ṣiṣẹ́ tá bá dẹ̀ ń ṣe ní mode 5 àwọn residue ojú márùn lọ nọ́mbà láti 0 dé 4 ni so bó máa ṣe délé padà máa máa divide ẹ̀ pẹ̀lú 5 máa máa kọ reminder mi máa ní 5 mil máa máa rí inú 14 ẹ rí pé 2 ni orí mi dá 4 ajá sí pé lé ọmọ jẹ́ kí ni yóò mọ̀ fún mi ní 4 mode 5 ẹ dákun sọ agbára èèyàn yé ẹ pé bá a ṣe máa multiply náà ni bá a ṣe máa add náà ni o bá a dẹ̀ ṣe máa subtract náà ni ìtọ́kàn jẹ́ yàtọ̀ ń bẹ̀ òun náà ni pé kí ni o tí n bá ń ṣiṣẹ́ ní mode 5 àwọn tí mo lè mọ ní answer mi yóò mọ̀ jẹ́ residue 5 tó jẹ́ nọ́mbà láti 0 dé kí ni o tó jẹ́ nọ́mbà láti 0 dé 4 wọ́n á lè sọ fún wa pé ká construct modulo table kó la ṣe máa ń construct modulo table ẹ̀ rí pé a ní multiplication table náà pé 2 times 1 2 times ó ti yé báwọn so bẹ́ẹ̀ ṣe lè construct modulo table ká gbé wọn sọ fún wa pé construct multiplication tàbí wọ́n pé construct multiplication modulo 4 mo ti mọ̀ pé modulo 4 ni mo ní àbí so pẹ̀lú modulo 4 tí mo ní yìí residue mi ò gbúdọ̀ ju kíni lọ kò gbúdọ̀ ju 4 lọ àwọn nọ́mbà tí ó máa wà láàrin kíni o láàrin 0 sí 3 ajá sí pé tí máa fẹ́ construct table yẹn yóò máa jẹ́ 0 1 2 3 àbí máa tún ní kíni mi báyìí náà 0 1 2 3 bẹ́ẹ̀ sì lè máa construct table yẹn ni pé kíni àwọn kíni possible pairs tá máa multiply papọ̀ so àwa ní multiplication bí báyìí mode kíni ní mode 4 eléyìí máa jẹ́ 0 times 0 0 0 times 1 0 0 times 2 0 0 times 3 0 1 times 0 0 1 times 1 1 1 times 2 2 1 times 3 3 0 times 0 2 times 0 0 2 times 1 2 2 times 2 4 ẹ rí pé kò sí 4 nínú àwọn residue yẹn kí la ṣe a divide ẹ̀ pẹ̀lú 4 a kọ remainder ẹ pé 4 divided by 4 1 ní remainder 0 a kọ 0 2 times 3 6 àbí 6 náà sínú residue bó láti mọ ọmọ táàmù ọkọ yóò tún jẹ́ 6 divided by 4 1 remainder 2 mo rò bó ti yé mi báwọn 3 times 0 0 3 times 1 3 3 1 nù rẹ̀ a kọ 3 times 2 6 kí ni 6 ní modulo 4 ṣe pé 2 ni ẹ bá fi 6 divided by 4 ẹ kọ remainder 3 times 3 9 so ti yé mi báwọn ní modulo 4 yóò máa jẹ́ 1 ẹ dákun ṣàgbọ́yé bá ṣe lè mọ construct kódà lè construct addition modulo náà addition modulo table ayé pé kápá addition lè fẹ́ construct instead the multiplication bí báyìí ẹ mọ̀ fi kíni sí o ẹ mọ̀ fi plus sí ẹ mọ̀ fi plus sí ǹjẹ́ tí náà bá yé wa bó ni division nǹkan bó láti láti modify náà kò le rárá so ti yà bá wọn gẹ́gẹ́ bí àpèjúwe nísìnyí tí wọ́n bá ní to find
2 divided by 4 mod 5. Ọ̀nà pọ̀ tẹ́lẹ̀ mọ́ gbàṣẹ́ léyìí. Ṣùgbọ́n ọ̀nà eléyìí tó yá òun ni màá lò fún wa. Ká lè tètè ṣe kíni o, ká lè tètè kúrò ńbẹ̀. Òun náà ni pé ṣe pé tí n bá ní eléyìí a fẹ́ wá ni. Àbí ṣe pé 2 divided by 4 mo lè sọ pé 2/4 0 ni. Mo bó ti yá bá wọn. Nígbà yẹn pé òun ni mo fẹ́ wá, ẹ jẹ́ sọ pé kó jẹ́ x. Àbí ṣe pé mo fẹ́ wá quotient wọn ni, táwa pé division quotient la fẹ́ wá. Ọ̀yà tá bá ṣe cross multiplication tá a máa ń ṣe, a já sí pé a lè sọ pé 4x is equal to 2 mod 5, àbí pé 4x is equal to 2 mod 5. So ìtumọ̀ yẹn pé x náà bí báyìí la fẹ́ wá o. Ipe kí ni àwọn nọ́mbà tí màá máa wá multiply pẹ̀lú 4 tí ó mọ̀ fún mi ní kí ni o, tí ó mọ̀ fún mi ní 2. Ọjọ́ sí pé bó máa ti máa mú x mi, màá máa mú x mi láti bò, màá máa mú x mi nínú residue 5 torí modulo 5 ni mo ti ń ṣiṣẹ́. Sẹ́yìn x mi lè jẹ́ 0, x mi lè jẹ́ 1, ó lè jẹ́ 2, ó lè jẹ́ 3, ó dẹ̀ sì lè jẹ́ 4, kò lè jẹ́ 5. Ẹ máa ṣe kí ni o, try and error. Ẹ máa wò pé èwo ni ó máa ṣe kí ni, èwo ni ó tètè mọ̀ ṣiṣẹ́ fún. So tí mi bá wọn. Ẹ kọ́ wo bí pé tí x mi bá jẹ́ when x is equal to 0, sẹ́yìn pé yóò mọ̀ fún mi ní 4 times 0. Kí ni 4 times 0? Sẹ́yìn pé 0 ni o, kò fún wa ní 2. Àbí ẹ má gbàgbé pé modulo 5 láti ń ṣe. So yẹ́yìn tí mo ṣe, à ń wá x, a ti mọ̀ pé modulo 5 láti ń ṣe. X wá gbọ́dọ̀ máa wà láàrin 0, 1, 2, 3, 4 yìí. So tí èmi báyẹn, mo máa ń wò pé kí ni x yóò mọ̀ jẹ́. Sẹ́yìn pé tí bá wọ pé 3x equal to 9 pẹ̀lú tá a mọ̀ ń ṣe. Òun náà ni pé kí ni màá máa multiply pẹ̀lú 3 mi báyìí tí ó mọ̀ fún mi 9. Sẹ́yìn pé tí màá máa multiply pẹ̀lú 3 tí ó mọ̀ fún mi 9, 3 ni now. So tàbí tó bá ní 4x times 4x equal to 20. Pé kí ni màá multiply pẹ̀lú x mi tí ó mọ̀ fún mi ní kí ni màá multiply pẹ̀lú 4 mi tí ó mọ̀ fún mi 20. Sẹ́yìn pé 5 ni. Eléyìí náà ni pé kí ni màá multiply pẹ̀lú 4 mi tí ó mọ̀ fún mi ní 2 ṣùgbọ́n ní modulo 5. Sẹ́yìn pé modulo 5 ládẹ̀ ti ń ṣiṣẹ́. In tó lè mọ̀ jẹ́ àwọn answer wa. Ní modulo 5 wọn ò gbọ́dọ̀ ju nọ́mbà márùn-ún yìí lọ láti 0 dé 4. Ẹ máa fi wọn lọ ọ̀kọ̀ọ̀kan, ẹ máa fi wọn túkọ̀ o. Láti kọ́kọ́ sọ pé okay náà ẹja fi 0 sí ṣe tí máa multiply 4 pẹ̀lú 0 ṣé yóò fún mi ní 2. Ṣé pé kò lè fún mi ní 2. Ẹja wo 1 náà. So tí máa multiply 4 mi pẹ̀lú 1 ṣé yóò fún mi ní 2. Ṣé pé 4 náà ni kò tún jẹ́ 2. Bó ni tí máa multiply pẹ̀lú 2 ńkọ́? Tí máa multiply rẹ̀ pẹ̀lú 2 ńkọ́? Ẹ rí pé yóò jẹ́ 8. Modulo 5 ládẹ̀ ti ń ṣiṣẹ́, 8 ní modulo 5 3. Ẹgbọ́n náà jẹ́ 2. Bó ni 4 times 3 ńkọ́? 12. Òròbó ti yé mi báwọn. So 4 times 3 jẹ́ 12. Ẹ dẹ̀ ti mọ̀ pé 12 ní modulo 5 2 ni o. So tá bá divide 12 pẹ̀lú 5, yóò jẹ́ 2, a máa ní remainder 2 ńlẹ̀. Ajá sí pé tí x mi ọmọ jẹ́ ń bí báyìí 3 ni. Torí 3 ni màá máa multiply pẹ̀lú 4 tí ó mọ̀ fún mi ní 2. Ẹ máa ń pè x is equal to 3. Ẹ dákun só yé wa. Ọ̀nà tí tó rọrùn tẹ́ mọ̀ ṣe láì ní mọ̀ dára yín láàmú nìyẹn. So yóò mọ̀ jẹ́ kí ni o 3. Káwá lọ mọ̀ ó rọrùn. Tó bá jẹ́ pé modulus mi tí wọ́n fún wa ní modulo wa tó bá jẹ́ pé prime ni. Tó bá jẹ́ pé prime ni wọ́n fún yín gẹ́gẹ́ bí àpẹẹrẹ bí 5 ní ìsìn tàbí wọ́n fún mi ní modulo 7. Ní tó bá ṣàjẹ́ jẹ́ pé prime tó bá jẹ́ pé òun wọ́n fún yín. Tẹ́ bá ti rí kan nínú àwọn residue rẹ̀ tó bá ṣiṣẹ́ bùkátà láti tẹ̀síwájú o. So tí wá bá wọn bùkátà láti tẹ̀síwájú torí solution kan náà la lè mọ̀ ní. Tẹ́mọ̀dí ṣe pé prime number náà factor méjì ló mọ̀ ní. So tí bá wọn àtàrà rẹ̀. So tí ó ní proving so fún àmọ́ àtàrà fẹ́ ṣe ojú scope class yìí lọ. Mo rò bó tí wá bá wọn. Ṣùgbọ́n tó bá ti jẹ́ pé kì í ṣe prime ẹ mọ́ dúró ń bẹ̀. Ẹ fi gbogbo àwọn residue rẹ̀ ẹ fi túkọ̀ wò pátápátá. So tí yé mi bá wọn torí a lè mọ̀ ní ju solution kan lọ. A dẹ̀ sì lè mọ̀ ní solution rárá. So tí wá bá wọn. So ajá sí pé tó wáyé pé modulo 4 ni wọ́n fún mi bí báyìí ṣe pé 4 is a prime. So tí mo á ti mọ̀ kan tó bá ṣiṣẹ́ bí báyìí ajá sí pé ní dúró síbẹ̀ màá tún tẹ̀síwájú ni títí tí màá fi parí rẹ̀ lọ. Ẹ dákun só yé wa. Ẹ jẹ́ tó fún wa ní àpẹẹrẹ mìíràn. Ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ mìíràn. Bó ni ká pọ́n fún wa nírú eléyìí nǹkan. A ti ṣe 2 divided by 4. Àbí
ẹ jẹ́ ká tún ṣe mìíràn ẹ wo eléyìí sin 3 divided by 3 mod 6 3 divided by 3 mod 6 ṣe pé mo lọ́nà tó yá náà ni pé ṣe pé 3 division wa olùfà la máa ń pè àbí pé 3 over 3 àbí mo dẹ̀ ti mọ̀ pé 3 over 3 mi òun ni mo fẹ́ wá quotient mo fẹ́ wá ẹ jẹ́ n fi ṣe unknowns ká pé mo fi ṣe y ní mod 6 àbí ṣe pé mo lè sọ sí pé 3y is equal to 3 ajá sí pé tí mo wá ń bíbá yẹn náà ni pé kí ni y mi ìyá ni pé kí ni máa multiply pẹ̀lú 3 tí ó mọ̀ fún mi ní 3 padà ní mod kí ni o ní mod 6 so tí mi bá mo dẹ̀ ti mọ̀ pé mod 6 mi kí ni àwọn residue tó ní mẹ́fà ni o yóò mọ̀ bẹ̀ látòrí 0 déribo lórí 5 0 1 2 3 4 5 ẹ dákun sáà ti gbọ́ yí báwọn mo lá máa fi túkọ̀ wò ṣùgbọ́n kẹ́ tó fi túkọ̀ wò ẹ kọ́ wò pé kí ni módúlò yín ṣe pé 6 ni wọ́n fún wa ẹ kọ́ wò pé ṣé prime ni àbí prime kọ́ tó bá jẹ́ pé prime ni wọ́n fún wa tó ti yé báwọn tẹ́ bá ti lè ṣiṣẹ́ débi tẹ́ ti kó solution kan ẹ dúró síbẹ̀ tó ra lè ní ju solution kan lọ a sì ní solution òfin kan ní number theory ni tó ti yé báwọn ṣùgbọ́n tó bá yẹ pé kí n ṣe prime ní solution prime ní módúlò tán fún wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí wọ́n bá fún yín ní módúlò 4 módúlò 8 tẹ́ bá ti rí solution kan ẹ̀ ní dúró ẹ fi gbogbo wọn túkọ̀ wò pátápátá títí tẹ̀ fi ní réyìí tó lè bá ṣiṣẹ́ mọ́ káwá lọ mọ́ irú àwọn báwọn náà ó lè mọ́ ní solution ọyẹ ìjà mọ̀ dánwò báyìí nísìnyí báyìí mo ti mọ̀ pé kí ni y mi lè jẹ́ sìn máa fi y mi mo lè mọ́ fi gbogbo àwọn residue 6 mo lè mọ́ fi wọ́n túkọ̀ wò ọyẹ kọ́kọ́ jẹ́ ẹja kọ́ mú 0 pé 3 times 0 màá wò pé 3 times 0 sí ó fún mi 3 so ti bá wọn so ti ìtumọ̀ náà ni pé kí ni máa multiply pọ̀ mọ́ 3 tí ó mọ̀ fún mi ní 3 padà tẹ̀ pé 3 times 0 ń sìn kí nìyẹn 0 ẹ rí pé kò yí kọ̀ sí 3 a sì ń wá èyí tó yẹ pé tá a bá fi sí tí ó mọ̀ fún wa ní 3 ni ajá sí pé máa túbọ̀ sí nọ́mbà mi ọ̀yà ṣé 3 times 1 so lè fún mi ní 3 tẹ̀ pé 3 times 1 kí ni ó fún mi 3 times 1 jẹ́ 3 ó yí kọ̀ sí 3 ajá sí pé 1 lè jẹ́ nu solution y mi lè jẹ́ 1 ṣùgbọ́n mo ní dúró torí módúlò tí mo ti ń ṣiṣẹ́ kìí ṣe kí ni o kìí ṣe prime táyé pé prime mo ti ń ṣiṣẹ́ ìwọ̀n ọgbà tí bá ti rí solution kan bẹ́ẹ̀ o màá dúró ọ̀yà màá tún wá tẹ̀síwájú ọ̀yà 3 times 2 ẹ pé 3 times 2 kí ni ó mọ̀ fún mi ní 6 módúlò 6 mo dẹ̀ ti ń ṣiṣẹ́ 6 òní kò sínú residue módúlò 6 a mọ̀ divide ẹ̀ pẹ̀lú 6 a máa kọ̀ remainder ajá sí pé wọ́n mọ̀ jẹ́ 0 ẹ pé kò yí kọ̀ sí 3 àbí 3 times 3 ṣe pé 9 ni o ẹ pé 9 yẹn náà tún lè ṣe kí ni o kò kìí ṣe módúlò 6 ọyẹ jẹ́ ń gbé lọ sí módúlò 6 kí ni 9 ní módúlò 6 ẹ pé 3 lòun náà ajá sí pé eléyìí náà lè ṣe kí ni o eléyìí náà lè fún mi so ajá sí pé y mi náà tún lè jẹ́ kí ni ó lè jẹ́ 3 máa tún ṣe 3 times 4 ṣe pé 3 times 4 mi jẹ́ 12 0 ni wọ́n mọ̀ fún mi ní módúlò 6 mo bó tí mi bá wọn so then 3 times 5 ṣe pé 3 times 5 15 ni o àbí 15 ní módúlò 6 kí ni ọmọ jẹ́ ṣe pé 3 lòun náà torí 15 divided by no mo ti ṣàṣìṣe 15 divided by 6 6 mẹ́rin láàmà rí inú 15 2 remainder 3 yeah 3 lòun náà so ajá sí pé y mi náà lè jẹ́ kí ni o ó lè jẹ́ 5 kí lẹ́wọ̀n sọ láti bẹ̀ ajá sí pé y mi lè jẹ́ kí ni 1 3 tàbí 5 ẹ pojú solution kan lọ iná mo sọ tó bá ti jẹ́ pé tí wọ́n fún wa ní módùlù yẹn tí ẹ bá ṣe prime òfin number theory kan ni so tí ẹ bá ṣe prime a lè mọ́ ní solution rárá a dẹ̀ sì lè ní solution a lè ní ju solution kan lọ ṣùgbọ́n tó bá jẹ́ pé prime ni solution kan lámọ́ ni tá bá ti rí solution kan wọn a lè dúró ń bẹ̀ tá bá ti rí solution kan wọn a lè dúró ń bẹ̀ ẹ dákun sóye ó ti yé wa so ẹ dákun sóye wa so nǹkan bẹ́ẹ̀ jẹ́ tún gbìyànjú eléyìí fún wa wọ́n lè ní ká find the inverse dó máa ṣàlàyé dáadáa lọ́la pé a nísìnyí wọ́n fún wa pé find the inverse of 5 mod 7 tá a bá sọ pé inverse ẹ pé mo ṣàlàyé ní ibi iṣẹ́ ọmọdé tí mo ti ṣàlàyé yẹn so tá a bá inverse number kan òun náà ni pé kí ni máa multiply pọ̀ mọ́ number yẹn tí ó mọ̀ fún mi ní identity máa ṣàlàyé dáadáa lọ́la inverse náà ni pé kí láà máa multiply pọ̀ mọ́ nọ́mbà kan tí ó mọ̀ fún mi ní identity kí ní máa multiply pọ̀ mọ́ 5 tí ó mọ̀ fún mi ní 5 padà tí ó mọ̀ fún mi ní
identity under multiplication. Identity under multiplication 1. So tiye bóyá ẹja jẹ́ $. So tiye bá ẹja jẹ́ $, kí ọmọ dàpọ̀. Màmá tá bá ti dé bí fast lọ́la máa fún wa ní irú ìbéèrè báyìí so that a fi lè gbọ́ yé ẹja lọ sí àwọn bòmí. So ẹ rí pé àǹfààní pọ̀ ká fi ṣe irú módúlò yẹn náà. Ó yá ẹja fún wa ní àpẹẹrẹ mìíràn. Ẹja fún wa ní àpẹẹrẹ mìíràn. Ẹ wo eléyìí o. Ká béèrè ìbéèrè sọ fún mi. A lè ní simple equation náà. Bí a ní sí ìbéèrè sọ fún mi pé find the value. So ti yé mi báyìí. Find the value of n if 2n plus 4 is equal to 5 mod 7. So if 2n plus 4 is equal to 5 mod 7, láti ṣe yẹn náà kò lè rárá o. Láti ṣe ilé yẹn náà kò lè rárá. Òun náà ni pé mo ní 2n plus 4 is equal to 5, àbí? Ajá sí pé ilé yóò fún mi ní kí ni 2n is equal to 5 minus 4. Ẹ má gbàgbé mod 7 láti ń ṣiṣẹ́ o. So yóò máa jẹ́ 2n is equal to 1 mod 7. Àti àpadà. Kí láwọn àmì báyìí pé kí láwọn máa multiply. Ṣé ẹ gbádùn ti débi tá ń lọ? Pé kí láwọn máa multiply pọ̀ mọ́ 2. Ṣé ó mọ̀ fún mi ní 1 ní mod kí ni o? Ní mod 7. Mo dẹ̀ ti mọ̀ pé modulo 7 mi àwọn nọ́mbà yìí ni o. Àwọn residue rẹ̀ ni o. So tí èmi báyìí màá máa mọ̀ lọ́kọ̀ọ̀kan. Prime mo dẹ̀ sì fi ń ṣiṣẹ́. Tí n bá ti mọ ọyọ kan tó bá ṣiṣẹ́ hàn ìbùkátà láti mọ lo gbogbo ẹ̀ mọ́. Ó yẹ jẹ́ kí n mú láti 0. Ṣé tí n bá ní 2 times 0 ṣé yóò fún mi ní 1? Ṣé ẹ gbé 2 times 0 ní modulo 7 0 náà ni. Ajá sí pé wọn bá ṣiṣẹ́ máa bọ́ síbò mi. 2 times 1 ńkọ́? Ṣé ẹ gbé 2 times 1 2 ló yẹ kó jẹ́. So tí yé bá wọn. So kò tún jẹ́ 1 torí mò ń wá nọ́mbà tó yẹ pé tí bá multiply rẹ̀ yóò mọ fún mi ní 1 yìí ni. Ó yá màá tún ṣe 3. 2 times 3 ńkọ́? Ṣé ẹ gbé 2 times 3 yóò mọ jẹ́ 6. Kò jẹ́ bẹ́ẹ̀ o. Ó di àwọn wẹ́yìí tí yóò mọ fún wa ní 1. 2 times 4 ńkọ́ o? Ṣé ẹ gbé 2 times 4 òun jẹ́ 8. 8 ò dẹ̀ sínú residue 7. Ajá sí pé a máa ní 8 divided by 7. Kí ni 8 divided by 7 mi? Yóò mọ fún mi 1 remainder 1. Kí ni remainder yẹn 1? Ajá sí pé ó bá ṣiṣẹ́. Igbó dẹ̀ sì jẹ́ pé kí láti ń ṣiṣẹ́? À ń ṣiṣẹ́ ní mode kí ni à ń ṣiṣẹ́ ní mode 7. 7 dẹ̀ sì jẹ́ prime. Ajá sí pé bùkátà láti fi gbogbo residue yẹn túkọ̀ o. So ẹ lè dúró síbí báyìí. Ajá sí pé ẹni mi ọmọ jẹ́ kí ni o? Ẹni mi ọmọ jẹ́ for mode what? Mode 7. Ẹ pé tẹ bá yẹ̀ wò tẹ bá gbé sí ẹ pé yóò jẹ́ bẹ́ẹ̀. Ṣé ẹ pa ní 2n plus 4 bí báyìí. Ẹ pé yóò mọ jẹ́ 2 times 4 plus 4. Kí ni 2 times 4? 8 plus 4. Kí ni 8 plus 4? 12. Kí ni 12 ní modulo 7? 5. So tẹ bá ní 12 divided by 7 1 remainder 5. Ẹ dákun sá gbọ́ àlàyé yàn yé. Ẹ dákun sá gbọ́ àlàyé yàn yé yékéyéké. So òun nìyẹn. Ọ̀dà bó ni tẹ bá tún nílò eléyìí kan 3n is equal to 2 mod 6. So kọ́mọ́ bá fi dàrú. Ó yá mo lẹ́yìn kọ́ kíyèsí pé modulo la fi ń ṣiṣẹ́. Modulo 6 ni mo fi ń ṣiṣẹ́ o. Ajá sí pé tí n bá ń fi àwọn residue 6 túkọ̀ wò. Tí n bá ti mọ ọyọ kan pé òun ló bá ṣiṣẹ́ yìí gbúdọ̀ dúró ń bẹ̀ torí kéèsì prime. Ìgbà tẹ́ mo dúró ni tó wáyé pé prime ni modulo tí wọ́n bá fún wa. Tí ẹ bá ti ṣe prime, ajá sí pé mo lè ní solution kan lọ, mo dẹ̀ sì lè mọ́ ní rárá. Ẹ jẹ́ ká dánwò ṣe pé àwọn residue wà ní 0 1 2 3 4 5. Ó yá ẹ jẹ́ mọ̀ mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Pé 3 times kí ni máa multiply tí ó mọ̀ fún mi ní 2. Ẹ jẹ́ ń lo pé 1 á lo gbogbo wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan 0. Ẹ jẹ́ á lo 1 náà 2 àbí nígbà ẹ̀pà àti mọ̀ pé gbogbo wọn láti mọ̀ 2 kọ̀ wò 3 4 5 6. Ó yá ẹ jẹ́ á mọ̀ ṣe gbogbo ẹ̀ ní modulo 6. 3 times 1 3 ni ó mọ̀ jẹ́ o. So ti 3 times 2 kí ni ó mọ̀ jẹ́ 6. Modulo 6 ládẹ̀ mọ̀ jẹ́ a jẹ́ pé yóò jẹ́ 0 ní modulo 6 tó ra lè ní 6 ní modulo 6. 3 times 3 9 àbí so kí ni 9 ni ó mọ̀ jẹ́ ní modulo 6 3 now. 3 times 4 12 yóò mọ̀ jẹ́ 0. 3 times 5 15
kí ni 15 ní modulo 6 ẹ pé 3 lòun náà so yíwa bó ṣe jẹ́ torí 15 sin tá bá ní 15 divided by 6 2 remainder 3 ni so tí 3 times 6 18 òun náà mọ̀ jẹ́ 0 ẹ pé sáà ní èyí tó jẹ́ pé tá bá multiply rẹ̀ pẹ̀lú 3 yóò fún wa ní 2 so tí báwọn no eléyìí 0 ni ẹ má bínú so 0 ni o a rí pé kò sí kí ni o a rí pé kò sí ajá sí pé eléyìí ò lè jẹ́ solution 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 ajá sí pé ọmọ fún wa ní kí ni o no solution sẹ́tì màláyé yan yé sí so tó wáyé pé eléyìí tí èsì prime ni wọ́n fún wa a lè ní ju solution kan lọ a dẹ̀ sì lè ní no solution that's why lẹ́fì mọ́ ṣe kí ni o lẹ́fì mọ́ fi gbogbo wọn túkọ̀ wò bẹ̀tọ́ wáyé pé prime ni wọ́n fún wa kò bùkátà láti fi gbogbo ẹ̀ túkọ̀ wò tẹ́ bá ti mọ́yọ kan tọ́ yẹ pé tẹ́ bá lò yóò mọ fún yín ní tẹ́ ń wá ẹ lè dúró lérí rẹ̀ ẹ lè dúró lórí rẹ̀ bó wà ní kí n fi lè káàdì iṣẹ́ yìí ńlẹ̀ modular arithmetic wà ní àwọn application lóríṣiríṣi o application òun náà ni pé kí ni o àwọn ọ̀nà tá a lè mọ́ gbà lò wọ́n àwọn ọ̀nà tá a lè mọ́ gbà lò wọ́n ní àwọn ọ̀nà tá a lè mọ́ gbà lò modular arithmetic òun náà ni pé wíwá aago wa gẹ́gẹ́ bí mo lè ṣàlàyé lẹ́ẹ̀kan so bóyá láti gbé 24 hours sí 12 hours a ti mọ̀ pé tí wọ́n bá ní 2300 lólù báyìí mo ti mọ̀ pé 2300 òun náà ni yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní yóò mọ̀ ṣe déédé pẹ̀lú 11 pm bó mo ti mọ̀ pé ó ṣe déédé pẹ̀lú 11 pm torí aago wa modulo 12 ló ń ṣe mo ti ṣàlàyé pé modulo náà dá a máa tún pè ní kíni o cyclic arithmetic tàbí kí wọ́n pè ní clock arithmetic so a ní yóò mọ̀ jẹ́ kíni 23 divided by 12 so yóò mọ̀ jẹ́ kíni 1 remainder what remainder 11 a dẹ̀ ti mọ̀ pé remainder láàmú akọ so yóò mọ̀ jẹ́ 11 so ti yá bá nínú àwọn tá a lè lò a tún lè lò nínú àwọn ọjọ́ ọ̀sẹ̀ bí àwọn ọjọ́ ọjà tó bá ní ọjà kan ọjọ́ márùn-ún ni wọ́n tó bá ní ọjà kan ọjọ́ márùn-ún ni wọ́n so ajá sí wípé kí ni o tí wọ́n bá ná kan ní Monday ẹ lè mọ̀ ọjọ́ tí ọjà yóò tún mọ̀ ṣe kí ni o tí ọmọ jẹ́ tó bá ní ọjọ́ tí ẹ mọ̀ wá ná bóyá ọjọ́ 20 days lẹ́yìn ọjọ́ ẹ pé a lè ṣe kí ni a lè mọ̀ yẹn náà inú àǹfààní rẹ̀ òun náà ni pé ó tún wúlò fáwọn obìnrin o àwọn obìnrin lè mọ fi mọ ọjọ́ tí wọ́n fi mọ ṣe nǹkan àlejò wọn so tí yóò bá yẹn so pé déètì ni mo ṣe lónìí àjásí pé déètì máa ṣe lọ́sẹ̀ lórí oṣù tí ń bọ̀ tọ́wọ́ pé kí ni o tọ́wọ́ pé 25 days ni àwọn ọjọ́ yẹn táwọn fi mọ ń ṣe àlejò tiwọn àjásí pé tí wọ́n mọ rò mọ yóò mọ jẹ́ kí wọ́n mọ ṣiṣẹ́ ní kí ni mo lo 25 wọ́n mọ fi kí ni ẹ̀ sí kí ni wọ́n mọ fi ṣiṣẹ́ ìyẹn wá fi ìbéèrè kan káàdì ẹ̀ ńlẹ̀ so tí wọ́n bá ní in 1 year lọ́dún kan o New Year Day is Wednesday ọjọ́ tó jẹ́ kí ni o ọjọ́ tó jẹ́ January 1 Wednesday ni o wọ́n á ní ọjọ́ wo on what day of the week ọjọ́ wo ń ọ̀sẹ̀ would the new year be in the following year if it is number 1 common year ìpalẹ̀ ní common year adẹ̀sílẹ̀ ní leap year a common year a leap year common year ni pé tó bá jẹ́ pé kí ni o tó bá jẹ́ wípé 365 day la ní ìtumọ̀ náà ni pé tó bá yẹ pò ní òun náà ní January 1 ní ọdún tí ń bọ̀ òun ṣẹ̀gbẹ́ ọdún tí ń bọ̀ yẹn ṣẹ̀gbẹ́ 365 ni àbí pé ká kọ ọjọ́ 365 lẹ́yìn òní so kí ni ọjọ́ òní ó mọ̀ já sí wọ́n náà ní bí ẹ lè ṣe kí ni ẹ lè lo modular arithmetic láti ṣe tó ní mo ti mọ̀ pé ọjọ́ ọ̀sẹ̀ ṣẹ̀pẹ́ ọjọ́ méje ló wà láàrin ọ̀sẹ̀ tí n bá dá 365 yẹn padà sí modular arithmetic màá máa mọ reminder tí ó mọ̀ kù reminder yẹn màá máa rò mọ̀ tó ti bá wọn so tó bá yẹ pé common year ní ìsìn ẹ pé 365 ni yóò máa jẹ́ 365 modulo 7 kí ni 365 ní modulo 7 tá bá fi 365 divided by 7 kí ni ó máa jẹ́ reminder wa 7 year 5 7 in 15 ẹ pé 2 remainder 1 ẹ pé wọ́n fi máa sọ pé 52 weeks make 1 year so ajá sí pé ọmọ jẹ́ 52 remainder 1 remainder yẹn gangan ládẹ̀ sì nílò so
ajá sí pé 1 ni ó máa kù ọjọ́ kan. So òun náà ni pé ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni tí ọjọ́ kan bá jẹ́ Wednesday, kí ni ọjọ́ kan lẹ́yìn rẹ̀ ó máa jẹ́ Thursday. Ajá sí pé ọjọ́ kan lẹ́yìn eléyìí yóò máa jẹ́ kí ni o, yóò máa jẹ́ Thursday. So ti bá leap year ńkọ́ ṣe pé 366 nìyẹn. Kí ni 366 ní modulo 7 2, òun náà ni pé a ti di ikùn. Ìtumọ̀ náà ni pé kí ni ọjọ́ méjì lẹ́yìn ọjọ́ Wednesday yóò máa wá jẹ́. Ọjọ́ àkọ́kọ́ lẹ́yìn rẹ̀ Thursday, ọjọ́ kejì náà lẹ́yìn rẹ̀ yóò máa jẹ́ kí ni o, yóò máa jẹ́ Friday. So ìjẹ́ tí nìyẹn bá yé wa pẹ̀lú ògo Ọlọ́run bá máa dúró síbí báyìí ní alẹ́ tìní. Láàárọ̀ lálágbọ́ Ọlọ́run á máa bẹ̀rẹ̀ binary operations. So ká má gbàgbé pé mo ní modulo operation náà ni pé kí ni o, eléyìí tó bá jẹ́ wípé tá a bá divide nọ́mbà kan pẹ̀lú nọ́mbà yẹn tó yẹ pé reminder òun la bùkátà láti wá. Mo dẹ̀ sọ fún wa pé gbogbo àwọn nọ́mbà òun náà ló jẹ́ pé ó ní residue wọn. Bó lẹ́sìn mọ́ ọmọ residue nọ́mbà kan, ọ̀ nọ́mbà láti 0 lórí nọ́mbà yẹn -1. Ajá sí pé tí bá ń ṣiṣẹ́ ní modulo 5, àwọn residue yẹn máa jẹ́ kí ni o, yóò máa jẹ́ 0, 1, 2, 3, 4, 5. So tí a bá tí máa ń ṣiṣẹ́ ní modulo 5 yóò máa jẹ́ kí ni o, yóò máa jẹ́ 0, 1, 2, 3, 4 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Jẹ́ tí ilé ẹ̀ bá yé wa tá a bá ti gbọ́ yé pẹ̀lú ògo Ọlọ́run bá a máa pàdé ní ọ̀la. Ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa ní orí ètò. So ó dàárọ̀.